Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Àwòbọ̀ Fálẹ́yẹ. Ìbẹ̀rù ohun ìjayà ni ó gba gbogbo agbègbè ìlú Ìpètùmọdù kan tí ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ North ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ohun abàmì tí ó ṣẹlẹ̀ nípa bí àwọn ohun ìṣẹ̀ǹbáyé èyí tí ó jẹ mọ́ orí ìtẹ́ àpétù ní ìròyìn yìí ṣe àkójọpọ̀ rẹ̀ wípé ó pòórá lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì tí Ọba Joseph Olóyèdé, ẹni tí ó jẹ́ ọba tí ó wà lórí ìtẹ́ lọ́wọ́lọ́wọ́, ti lọ fi aṣọ péńpé roko ọba ní orílẹ̀-èdè United States lórí ẹ̀sùn lílu jìbìtì owó COVID-19, adé ìṣẹ̀ǹbáyé àti ìlẹ̀kẹ̀ oyè èyí tí ó ń ṣe àmì àwọn ohun ìní àbáláyé ti Ìpètùmọdù ni ó ti di àwátì báyìí. Orísun àrígbámú láàrin agbègbè ìlú náà ni wọ́n fi ẹ̀sùn kan àwọn ẹ̀ṣọ́ àti àwọn tí ó súnmọ́ ọba náà pẹ́kípẹ́kí ni wọ́n kó àwọn ohun ìṣẹ̀ǹbáyé adé àti ìlẹ̀kẹ̀ ọba tí ó di àwátì náà kúrò nínú ilé àdáni rẹ̀ èyí tí wọ́n pè ní ààfin fún ìgbà díẹ̀ nígbà tí wọ́n ti wó ààfin ọba gangan. Ìròyìn náà tún wá tẹ̀síwájú nípa pé àwọn wòye àtúbọ̀tán ọjọ́ iwájú ìlú àwọn náà. Wọ́n tún wá ṣàlàyé síwájú wípé bóyá àwọn tí ó wà nídìí bí adé àti ìlẹ̀kẹ̀ ṣe pòórá kò mọ ewu tí ó ń bẹ nídìí pé adé àti ìlẹ̀kẹ̀ ọba di àwátì. Àwọn wá ń jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ewu ńlá ni fún ìlú àwọn lápapọ̀ láti yan ọba mìíràn sórí àti pé wọ́n ń pe ìbínú àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń dáàbò bo ìlú sórí gbogbo olùgbé àti ìlú lápapọ̀. Wọ́n wá ń rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ bí adé àti ìlẹ̀kẹ̀ ṣe di àwátì láti tètè ṣe àwárí rẹ̀ kí ó tó pẹ́ jù. Gbogbo ìṣẹ̀lẹ̀ abàmì yìí kò ṣẹ̀yìn ìwà tí Ọba Olóyèdé, ẹni tí ó ní ìwé ọmọ ìlú méjì lọ́wọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà àti ti ilẹ̀ Amẹ́ríkà hù, èyí tí ó rán lọ sí ẹ̀wọ̀n pẹ̀lú Pásítọ̀ Edward Olúwaṣánmi ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ìwé ìròyìn Daily Post rán gbogbo ènìyàn létí bí adájọ́ ti ẹkùn agbègbè Christopher A. Boyko ṣe rán Olóyèdé lẹ́wọ̀n oṣù mẹ́rìndínlọ́gọ́ta 56 months fún lílu jìbìtì owó ìrànwọ́ àìsàn COVID-19 tí ó lé ní $400 mílíọ̀nù owó ilẹ̀ òkèèrè $4.2 million àti pé nínú oṣù karùn-ún May ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn àgbààgbà ìlú Ìpètùmọdù wà nínú ìbẹ̀rù nípa ìṣẹ̀lẹ̀ ńlá méjì tí ó wáyé. Ìṣẹ̀lẹ̀ bí ọba ṣe ń fi aṣọ péńpé roko ọba àti adé ohun ìlẹ̀kẹ̀ tí ó di àwátì. Èyí yóò jẹ́ kí ìlú Ìpètùmọdù máa kojú ìpèníjà àṣà àbáláyé àti ìbínú àwọn alálẹ̀ ní pàtó ọ̀rọ̀ lórí ipò ọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Obìnrin oníwóróbo kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victoria Mbah, ọmọ ìpínlẹ̀ Abia ní ìjọba Ìsúnwàtò, ẹni tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju 40 ọdún lọ 40 years, ni ó fi igbe ta síta tí ó sì tún fi ẹ̀sùn kan ọlọ́pàá kan wípé ó fi ìbọn pa ọmọkùnrin àkọ́bí òun ní iléègbé gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Cross River. Arábìnrin yìí wá ń sọ fún Grace Edema nípa bí òun ṣe làkàkà fún ìdájọ́ òdodo àti títakò ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ọmọkùnrin òun náà ní àrùn ọpọlọ àti pé nínú ìbéèrè òun ni òun fẹ́ mọ̀ nípa ṣíṣe ètò àyẹ̀wò ikú tó pa tí wọ́n ń pè ní autopsy. Orúkọ ọmọdékùnrin náà ni Moses Onyekachi Mbah, ẹni tí ó yẹ kí ó pé ọmọ ọdún 23 years. Ní oṣù kọkànlá ọdún yìí ni wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò ní ọmọ ọdún 22. Ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé ní ìpínlẹ̀ Cross River ní ọjọ́ kìíní oṣù kẹjọ August 1 nígbà tí àwọn rin ìrìn àjò lọ sí abúlé àwọn fún ètò ìsìnkú. Lẹ́yìn rẹ̀ ni àwọn padà sí ìlú tí àwọn ń gbé ní ọjọ́ Ẹtì Friday àárọ̀ ọjọ́ kìíní oṣù kẹjọ yìí ni àwọn gbọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dún 7 a.m. Níbẹ̀ ni àwọn ti gbọ́ pé kí àwọn yára tètè lọ sí ilé ìwòsàn ti orí omi Navy Clinic ní ìlú Calabar níbi tí wọ́n gbé mọ̀lẹ́bí àwọn lọ. Ọkọ òun ni ó kọ́kọ́ lọ síbẹ̀ tí òun sì dúró láti yanjú àwọn nǹkan kan. Nígbà tí ọkọ dé ibẹ̀ ni ó bá àwọn òṣìṣẹ́ elétò ààbò ọkùnrin tí wọ́n sì tún ń béèrè ìbéèrè lóríṣiríṣi lọ́wọ́ rẹ̀. Nígbà tí ó máa gbójú sókè ni ó rí i pé ọmọ òun ni.
wọ́n wá pè é wọlé tí ọkọ òun náà sì ń béèrè wípé kí ni ó ṣẹlẹ̀. Nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ àlàyé pé Moses lọ sí ilé ìgbé gómìnà àná tẹ́lẹ̀ rí ní ibi tí wọ́n pè ní ilé ìjọba ní ìlú Calabar láti lọ wàásù. Nígbà tí ó dé ibẹ̀, àwọn ọlọ́pàá 5 ni wọ́n dènà rẹ̀ láti wọlé tí wọ́n sì ń bi í léèrè pé ṣé ó ní ìwé ìpè pẹ̀lú gómìnà ni. Ó wá ṣàlàyé wípé òun gbọ́ ìran láti ọ̀dọ̀ Ọlọ́run wípé kí òun lọ sọ̀rọ̀ Ọlọ́run fún gómìnà ni. Nígbà tí wọn kò jẹ́ kí ó wọlé ló bá kúrò. Lẹ́yìn tí ó ṣe díẹ̀ ló bá tún padà wá lẹ́lẹ́ẹ̀kejì tí àwọn elétò ààbò kọ̀ jálẹ̀ fún un láti rí gómìnà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àkójọpọ̀ ìṣẹ̀lẹ̀ náà fi hàn pé wọ́n halẹ̀ mọ́ ọn tí wọ́n sì tún nà án kí wọ́n tó wá yìn ín níbọn. Nínú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n fi sílẹ̀ sí láti bíi déédé agogo 11 òwúrọ̀ 11 am títí di ọ̀sán déédé bíi agogo 5 tàbí 6 5 or 6 pm. Òṣìṣẹ́ Red Cross kan sọ pé òun gbọ́ ìró ìbọn. Èyí ló mú òun tètè sáré lọ ibẹ̀ fún ìwádìí. Nígbà tí àwọn rí ọmọkùnrin Moses nínú àgbàrá ẹ̀jẹ̀ ni àwọn sáré gbé e lọ sí ilé ìwòsàn Navy. Ṣùgbọ́n ohun tí ó ya àwọn lẹ́nu ni pé àwọn aláṣẹ fẹ́ bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀ ju kí wọ́n dóòlà ẹ̀mí ọmọ náà lọ. Ṣe ni àwọn ọlọ́pàá dúró yí i ká gẹ́gẹ́ bí ọ̀daràn. Èyí ló jẹ́ kí àwọn bẹ̀rẹ̀ sí ní rò wípé kí ni ìdí tí wọ́n fi ṣe ọ̀rọ̀ náà ní òkú òru tí gómìnà náà ṣe fi ara hàn gẹ́gẹ́ bí ẹlòmíràn nínú ìṣẹ̀lẹ̀ náà, tí wọ́n sì tún sọ fún àwọn ènìyàn wípé irú ẹ̀mí ìgboyà wo ni ó ní láti wá sí ilé òun. Àwọn ilé ìwòsàn náà tún pẹ́ láti ṣeṣẹ́ abẹ fún ọmọ náà tí wọ́n sọ pé ara rẹ̀ kò lera láti ṣeṣẹ́ abẹ. Ni wọ́n tún wá sọ fún wọn pé kí wọ́n lọ mú $250,000 $400,000 fún iṣẹ́ abẹ, èyí tí wọ́n tún sọ pé ó di ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ 3 oṣù kẹjọ August 3 ni àwọn yóò ṣiṣẹ́ abẹ. Ṣùgbọ́n lọ́rẹ̀yìn ni wọ́n tún sún sí ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 4 oṣù kẹjọ August 4. Iṣẹ́ abẹ gbà wọ́n ní wákàtí 6 hours tí ọmọ náà sì yè. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ Ìṣẹ́gun ni oríṣiríṣi nǹkan yọjú tí ìlera ọmọ náà sì yí padà sí ayé kan ọ̀run kan, débi pé ẹ̀rọ afẹ́fẹ́ oxygen ni ó fi ń mí tí ó sì wà níbẹ̀ títí di ọjọ́ Ẹtì. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni dókítà wí pé ọmọkùnrin yìí nílò ìgò ẹ̀jẹ̀ èyí tí ó ṣọ̀wọ́n 5 pints of rare type tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ jẹ́ $100,000 $100,000 nínú èyí tí gbogbo àwọn làkàkà láti wá rí. Ṣùgbọ́n nígbàkúgbà tí wọ́n bá ń fa ẹ̀jẹ̀ náà sí i lára, ṣe ni ó ń jẹ ìrora tí ó lágbára láìmọ̀ pé ó ti ní ọgbẹ́ inú látàrí ìnà ńlá àti ìyà tí wọ́n fi jẹ ẹ́. Nígbà tí ó di alẹ́ ọjọ́ Àbámẹ́ta ni àwọn nọ́ọ̀sì béèrè ìwé ẹ̀dá lọ́wọ́ àwọn kí wọ́n tó lè fún un ní oògùn. Lọ́rẹ̀yìn ni òun àti ọkọ àwọn sáré lọ sí ilé tí àwọn fi ẹ̀gbọ́n òun obìnrin tì í láti wà lọ́dọ̀ rẹ̀. Lójijì ni ẹ̀gbọ́n òun dédé pe àwọn tí ó sì ń pariwo pẹ̀lú ẹkún wípé Moses ti jẹ́ Ọlọ́run nípè. Ṣe ni àwọn ní láti sáré padà sí ilé ìwòsàn láti mọ̀ bóyá òtítọ́ ni ohun tí ẹ̀gbọ́n àwọn sọ. Lójú ẹsẹ̀ ni àwọn pe Emmanuel Dixon, ẹni tí ó pe ara rẹ̀ ní olórí ààbò Chief of Staff, ohun olùdámọ̀ràn pàtàkì fún gómìnà. Ni àwọn ṣe àkíyèsí wípé àwọn elétò ààbò fi ara wọn pamọ́ gẹ́gẹ́ bí aláìsàn. Nígbà tí wọ́n rí pé ọmọ yìí ti kú ni wọ́n rọra yọ ẹsẹ̀ níkọ̀ọ̀kan. Àwọn òṣìṣẹ́ Red Cross yọjú sí àwọn níbi déédé agogo 11 alẹ́ 11 pm. Nígbà tí ó di ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ 10 oṣù kẹjọ August 10 ní déédé agogo 4 pm ni àwọn gbé òkú Moses lọ sí ilé ìgbókùúpamọ́sí tí àwọn sì san $50,404 $54,000. Dixon ṣèlérí pé òun yóò ran àwọn lọ́wọ́, ṣùgbọ́n díẹ̀ nínú owó náà ni ó fi ránṣẹ́ tí àwọn sì san owó tí ó kù. Ní àfikún ọ̀rọ̀ arábìnrin yìí, ṣe ni ó ń kígbe wípé wọ́n fi ọwọ́ ọlá gbá òun lójú nítorí pé òun kò ní èèyàn, àti pé ṣe ni wọ́n tún ń dúnkòokò lajà mọ́ àwọn tí wọn kò sì jẹ́ kí àwọn fi ọkàn balẹ̀ sin ọmọ àwọn, àti pé láti bí ọ̀sẹ̀ 3 ni àwọn kò ti gbọ́ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà.
kò sí ẹnikẹ́ni tó bu àwọn gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ikú títí sọ òkò ìbànújẹ́ sí ilé ògbóǹtarìgì òṣèré tíátà nni Ibrahim Chatta lórí bí ọmọ rẹ̀ ọkùnrin ṣe fò sánlẹ̀ tí ó sì kú. Òṣèré yìí ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀ lórí bí ó ṣe pàdánù ọmọ rẹ̀ yìí lórí abala Instagram rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta. Ó wá ṣe àfihàn àwòrán ọmọ tí ó di olóògbé náà wípé Ọlọ́run nìkan ló mọ ohun gbogbo, nítorí náà súnre o ọmọ mi ọ̀wọ́n. Àwọn òṣèré lóbìnrin bíi Táwà Ajíṣefínní kọ sórí abala rẹ̀ pé ẹ̀gbọ́n mi lọ́kùnrin, mo ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí yín. Ọ̀gbẹ́ni Jamiu Azeez ti rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọba wípé kí ó ṣàánú àwọn o, nítorí pé eléyìí ti pọ̀ jù fún àwọn láti gbà. Ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ ń ṣèwádìí lórí bóyá ọmọ bíbí inú rẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, àti pé ìròyìn aburú yìí bú jáde lẹ́yìn ikú ọmọ kan ṣoṣo tí òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá bí, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀míkún. Ìṣẹ̀lẹ̀ ńlá ibi yìí ti mú ìrora ńlá dé bá iléeṣẹ́ àwọn òṣèré eré orí ìtàgé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ, nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.